àdúpẹ́ ká fọpẹ́ fún àwọn Olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú ẹ̀dùn títí láéláé. Àmín. Mo kí yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo kí yín ẹ kú àtìlẹ́yìn mi, ẹ ṣé mo dúpẹ́ o tẹ́ jẹ́ kí n wọ 8K, mo dúpẹ́ gidi gan, yóò dára fún yín o, ojú kò ní tì yín, ọkàn yín ó balẹ̀ o, ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu, aṣọ yín kò ní fàya o. Mo á gbọ́dọ̀ wọn tá a bá kí ni kú ilé, àsìkí ni káàbọ̀, mo fẹ́ fún yín ní kíní ẹ lè má gbọ́ dáadáa nígbà mo wà live. Ọjọ́ ń bọ̀ tí n ó pe gbogbo wa tájọ máa sọ̀rọ̀ nítorí kó mú dání tó ò ní lọ rí máa náwó dànù mọ́, àmọ́ mú kíní ìdání ó wúlò púpọ̀ gidi gan ní oṣooṣù. Ó sì kù tí wọ́n máa sọ fún yín bí mo ṣe kó alátọ̀run. N ò ní tó pé mo wà nú ẹ̀sìn báyìí kí wọ́n á jẹ́ kó ọmọ ráre kí ìyá máa jẹ ọ́ kó ọmọ náwó dànù sí ilé ìwòsàn tí ò sì ní rí túdìí ẹ̀. Gbogbo ilé ló ti tà tán, gbogbo dúkìá ló ti tà tán, síbẹ̀ wọn ò rí nǹkan kan. Látara 5 million tó ní, ó ní 5 million 500 million ní kẹ̀kẹ́ bẹ́ẹ̀ wọ́n gbà kú 1 million. Wọ́n sì àní kọ́ lọ ìfọwọ́ ilé tàbí ẹsẹ̀ ilé tọ̀. O ti lọ ṣọ́ọ̀ṣì o, o lọ mọ́sìkì o, o lọ lóṣègùn o, ṣòbòtú. O ò ṣe lọ gbìyànjú kíní yìí má dẹ́jà, ìwọ ni ọmọ kẹ̀gẹ́ ẹnìkan kan mọ́. Tẹ́ má sọ pé pásítọ̀ ò dáa, wòlíì ò dáa, ìkíní kan ò dáa, oníṣègùn kan ò dáa, mọ́ bá wọn kẹ́gàn. Ibi tó ń lọ ni kí wo dojú kọ o tààràtà. Bó ṣe máa dára fún ọ, bó ṣe máa jẹ́ èèyàn láì jẹ́rìn èèyàn ni mo sọ fún ọ. Ọ̀nà ń dí máa gbọ́ o lálaalẹ́. Wá omi ọsàn wẹ́wẹ́ ilẹ̀ tó bá kún bíi kíní yìí. Gbogbo ẹ̀kọ́ ló lò omi tó lè tó ọ sanra lálẹ́ tó bá fẹ́ sùn wàálẹ̀. Omi àgbọn kan ṣoṣo wàálẹ̀. Ọgbọ́n bẹ́ẹ̀ yẹn omi tó ìsanra yẹn da omi àgbọn yẹn sínú ẹ̀. Omi ọsàn wẹ́wẹ́ bu tí òjò báyìí lọ dérí kíní bu bíi 6 bu sínú omi wẹ̀ yẹn. Iyọ̀ tí wọ́n ta ń kókó bu etí ṣe díẹ̀ dà sínú omi yẹn. Ọgbọ́n bẹ́ẹ̀ yẹn èédú igi gidi èédú igi gidi ní igi gidi ìsopé pákó n ò sọ pọ́párọ̀ èédú igi gidi. Wá ẹyọ 7 ìwọ obìnrin, ẹyọ 9 ìwọ ọkùnrin. Kó sórí iná jẹ́ ọpọ́n rẹ̀kẹsẹ̀ kó dáná sí kó jẹ́ ọpọ́n rẹ̀kẹsẹ̀ kó di ògùn náà bí èdè lókè ògùn náà ẹ̀ṣẹ̀ náà. Wá kó dà sínú omi yẹn, ìwọ rú papọ̀ máa bu mu. O lè ṣe bẹ́ẹ̀ gan sínú 5 litre kẹ̀kì pamọ́ kó o máa mú kó dẹ̀ máa fi para. Èyíkéyìí àrùn tí máa ń bẹ lágbára rẹ àṣírí ẹ̀ yóò tú yóò poro rẹ̀ oúnjẹ ojú oorun yóò dópin. Sọ wá rí ètò ọ̀dànù bọ́kẹ́tì ìwọ lọ rè gbé máa fi sanra ní alaalẹ́. Má fọṣẹ wẹ̀ o, má ṣe núra, má ṣe pé fún yàn, má kẹ̀gẹ́ yàn, má ṣe bàjẹ́, má ṣe ọgbọ́n bẹ́ẹ̀ yẹn tó bá yá wọn ò sọ fún ọ nǹkan tó o lè lò bóyá wọ́n gégùn sínú ayé rẹ nípa àfọwọ́fara rẹ ègún yóò parẹ́ pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run. Máa ṣiṣẹ́ yẹn omi tó lè tó ọ sanra lálaalẹ́. Ẹ̀ṣẹ̀ iná bó o rí 7 bó o rí 9 kó sàtìjẹ́ ẹ̀ṣẹ̀ náà bá jẹyọ kan fi sínú gáàsì rẹ sáná mọ́ kó jẹ́ kó pọ́n dáadáa sọ sínú omi bùsẹ̀bẹ̀ díẹ̀ mọ́ fún mi ọ̀sán ìwé bí etí ṣe kíní yìí 6 dà sí rú papọ̀ bùnmú nínú rẹ̀ dáadáa ètò kù lọ́ọ́ fi sanra. Ọgbọ́n bẹ́ẹ̀ yẹn má fọṣẹ wẹ̀ o, má fi kàìnkàìn wẹ̀ o tún lè máa múnú ẹ̀ mọ́ fún wọn inú ilé rẹ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ ajá sí rere oṣù kẹjọ yìí ó rí tiẹ̀ ṣe o bẹ́ẹ̀ ni yóò rí nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ jọ̀wọ́ ẹ ṣíà ẹ pín káàkiri ayé yín kò ní bàjẹ́ o láé àti láéláé.